Gbogbo ẹ̀yin tẹ́ bá ní oore ọ̀fẹ́ láti rí fídíò yìí bá mi share ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá pàápàá àwọn tó jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Sharia yìí náà ni mo fẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò nǹkan kan ní àárín ìṣẹ́jú 2 sí 3. Now ẹ wo orúkọ àwọn ìlú tí mo fi sábẹ́ sójú fọ́nrán yìí, ẹ ti rí àwọn ìlú yẹn, gbogbo ìlú yẹn ní àwọn ìlú tí wọ́n ti ń ṣe Sharia lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kí n máa dárúkọ wọn. Ó bẹ̀rẹ̀ látòrí Afghanistan, wọ́n ṣe Sharia ń bẹ̀. Iran, wọ́n practice Sharia ń bẹ̀. Saudi Arabia, wọ́n practice Sharia ń bẹ̀. Sudan, wọ́n practice Sharia níbẹ̀. Bahrain, Brunei, Egypt, Iraq, Kuwait, Libya, Mauritania, Oman, Qatar, Somalia, Syria, UAE àti Yemen. Àwọn ìlú mi wà tán tuntun ṣe, especially tó jẹ́ ti Africa. Ṣùgbọ́n àwọn tí ó jẹ́ ti Asia side, àwọn ni mo dárúkọ yẹn. Now, àwọn ìlú tí mo dárúkọ yìí, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi, ẹ láti yín kẹ́ gbọ́. Àwọn ìlú tí mo dárúkọ yìí, tẹ́ ẹ bá mọ bí ìlú yẹn ṣe rí, àwọn ìlú yẹn gangan tẹ́yìn bá mọ bó ṣe rí, kò sí kankan nínú yín tó máa fẹ́ gba visa láti lọ síbẹ̀ pé òun fẹ́ lọ gbé bẹ̀. Kò sí kankan nínú yín tó máa fẹ́ sọ pé òun fẹ́ lọ gba visa láti lọ máa gbé àwọn ìlú yẹn. Kí ló fà á? Torí pé òfin tán lò ń bẹ̀ ló fà á. Irú òfin yẹn kẹ̀rẹ́ òun ni wọ́n fẹ́ gbé wá sí Nàìjíríà, sílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ pé Turkey ìlú mùsùlùmí ni, ṣùgbọ́n Turkey gbọ́n. Turkey wọ́n gbọ́n. In fact 99% ìlú Turkey, population ìlú Turkey mùsùlùmí ni wọ́n, bó ti jẹ́ pé ìgbà kan rí Christian ni wọ́n, but nísìnyí Muslim ló pọ̀ jù ní Turkey báyìí. 99% of them, ó mì pé ìwọ̀nba péréte, bóyá bí 100,000 of the population ni ó ṣe Muslim. I don't know, I don't want to speculate. Now, òfin wo ni Turkey ń lò? Turkey ò lo Sharia law, wọn ò accept ẹ̀ rárá. Ẹ máa gbọ́ nǹkan tí Turkey ṣe o. Turkey wá lọ mú kẹ́lẹ̀ mọ̀ pé Turkey gbọ́n. Turkey lọ mú civil and family law tó ń lò ní Turkey, wọ́n lọ mú láti Switzerland. Àwọn family laws, àwọn òfin tẹ́ fi máa dájọ́ family, tẹ́ fi máa dájọ́ civil matters, òfin àdúgbò, wọ́n lọ mú láti Switzerland. Irú òfin tó ń lò ní Switzerland, tó fi ń dájọ́ ara wọn ní Switzerland as a family matters, òun ni wọ́n lò ní Turkey. Now, penal code wọn, pé tíyẹn bá ṣe ẹ̀ṣẹ̀ tó lágbára, ibo náà ti mófin ti wọn, wọ́n lọ mófin yẹn ní Italy. So òfin tó ń lò ní Italy láti máa fi dájọ́ àwọn èèyàn fún ìwà ìbàjẹ́, fún ìwà ipá, òun ni àwọn Turkey ń lò, òfin Italy. Ibẹ̀ náà ti lọ yá òfin lò. Then when it comes to commercial law yẹn, òun ni law tó fi ń ṣètò ọrọ̀ ajé. Now, Germany náà ti lọ mú òfin yẹn, wọ́n lọ mú commercial law wọn láti Germany. Tẹ́yìn náà bá dẹ̀ mọ̀, Germany is one of the best, one of the strongest economy in Europe. Ṣé ó ń yẹ yín báyìí nǹkan tí Turkey ṣe? Wọ́n lọ mú òfin commercial law wọn láti ìlú Germany because wọ́n fẹ́ kí ọrọ̀ ajé wọn gòkè sí. Ara first important reason tí Turkey ò fi gba Sharia law láyè nìyẹn, because kò sí ìlú tó máa ń lo Sharia law tí ọrọ̀ ajé wọn tó máa lọ síwájú dáadáa bó ṣe yẹ kó lọ. Ó máa ní limitations. Wọ́n lè ní epo, tó bá jẹ́ pé ètò lépo nu wọn, ó lè máa ta epo ẹ̀ sí ìta kó máa fi epo ẹ̀ make owó wọlé. But àwọn kankan wà tẹ́ pé ó yẹ kó máa wọnú ìlú yẹn wá, tí ò ní lè wọnú ìlú yẹn just because of that law. So Turkey ò gọ̀. Nǹkan tí Turkey ṣe ni pé wọ́n lọ gba òfin Germany láti máa fi ṣe ètò ọrọ̀ ajé, commercial laws. Ṣọ́rọ̀ mi yé yín? Náà ibi tí mo fẹ́ ká lọ gangan nìyẹn. Náà ibi tí mo fẹ́ ká lọ lélẹ̀. Èwo nínú yín tẹ́jọ́ ọmọ Yorùbá lẹ́ máa fẹ́ lọ gbé Iraq
lẹ́bàá fẹ́ lọ gbé Afghanistan tó máa sọ pé yá visa Afghanistan rí tó jẹ́ mùsùlùmí ni mo bá wí o èwo nú yín tẹ́ jẹ́ mùsùlùmí náà máa sọ fún pé yá visa Afghanistan lélẹ̀ wá lọ sí Afghanistan kó wá lọ máa gbé bẹ́ẹ̀ tó máa sọ pé ó yá o fẹ́ gbà èwo nú yín ló máa fún ní visa Iraq àbí ti Brunei àbí ti kí náà ń porúkọ ẹ̀ àwọn country yẹn dà ẹ má bínú àbí náà máa fún ní ti Somalia àbí náà máa fún ní ti Libya tó máa sọ pé ibẹ̀ ló fẹ́ lọ gbé tẹ́ ẹ̀ bá wá ti lè gbà láti lọ gbé àwọn ìlú tí mo dárúkọ yẹn á bẹ́tà kẹ́ ẹ lo ọpọlọ yín tó ń bá ti gbé Sharia wọlé Yorùbá báwọn ìlú yẹn ṣe rí bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ṣe máa rí ara ìdí tá a fi ń pariwo sí nìyẹn bí wọ́n bá fi lè gbé òfin yẹn wọlé tó fi lè implement òfin Sharia torí mo kàn máa ń wo àwọn tó ń sọ̀rọ̀ Sharia yìí ni eléyìí tó dàbẹ́ pé ó dùn mọ́ yín létí ń bẹ̀ náà àwọn àfáà yín sọ fún yín èyí tó dùn mọ́ yín létí wọ́n fi máa dájọ́ ọkọ àtìyàwó wọ́n fi máa dájọ́ bó ṣe máa pín ogún wọ́n fi máa dájọ́ kìnnìkan èyí tó fẹ́ kẹ́ ẹ mú bẹ́ẹ̀ náà sọ fún yín ẹ̀yin fúnra yín ẹ lọ sí Google kẹ́ lọ search fún Sharia law àwọn òfin tó wà nù Sharia go and search it up and then kó wá decide fúnra ara ẹ̀ bóyá wọ́n tó jẹ́ mùsùlùmí tó jọ́ ọmọ Yorùbá lóòótọ́ bóyá o fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá torí à ń sọ ó dàbẹ̀ pé ẹlòmíín wò pé nífẹ̀ẹ́ Islam ló fà tá a fi ń sọ gbogbo tá à ń sọ nípa ọ̀rọ̀ Sharia ìlú tó bá ti tí wọ́n ní ìdálù níṣèlú Nàìjíríà ti lófin ti tiẹ̀ constitution tí wọ́n kọ́ Nàìjíríà bó ṣe yẹ pé àwọn kan náà kóra wọn jọ tó lọ kọ́ tó tún favour àwọn kan ju àwọn kan lọ now wọ́n kọ́ favour àwọn kan ju àwọn kan lọ and that is the result of what we are seeing in Nigeria today táwọn kan fi ń believe pé àwọn náà wọ́n ní Nigeria àwọn ní more right ju every other person lọ àwọn lè gbé bọn táwọn àwọn tó kò lè gbé bọn so ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá ti fẹ́ kí ilẹ̀ Yorùbá dàbí Oman Afghanistan Iraq Pakistan tí wọ́n ti ń lo Sharia law sọ fún wọn pé ò ṣe o pé ò fẹ́ o sọ fún wọn pé ò fẹ́ o ọ̀rọ̀ mi ò ní pọ̀ o torí wọ́n ti ní ọ̀pọ̀ ọ̀rọ̀ irọ́ ló máa ń padà mú wá kò kúnnú agbọ̀n bẹ́ẹ̀ ni so àní sọ kádẹ̀ kú síbẹ̀ ẹ sọ fún wọn pé ẹ fẹ́ Sharia ìwọ tó bá jẹ́ mùsùlùmí mò ń bá wí yìí o sọ fún wọn pé ò fẹ́ Sharia because nǹkan tó wà lẹ́yìn Sharia ó ju nǹkan táwọn afáà yín sọ fún yín lọ ẹ̀yin fúnra yín lọ ṣe research máa post àwọn òfin àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ Sharia máa fi sórí fídíò yìí náà tẹ́ máa rí so tó bá wá fẹ́ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá then you decide ẹ ṣe Yorùbá Space lórúkọ mi kò tí ì yí padà ó dàbọ̀. ṣó tán àbí ò tán ẹ̀yin àáfàá ẹ̀yin mùsùlùmí ó tán yín àbí ò tán yín ọ̀pọ̀lọpọ̀ yín lè máa sọ lẹ́nìí sí pé àwọn tó ń ṣe ìgbésùmọ̀mí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Islam àbí wọn kì í ṣe mùsùlùmí àbí ẹ lè máa sọ bẹ́ẹ̀ bó tẹ̀ yẹ pé wàá mọ̀ pé wọ́n ní í ṣe pẹ̀lú Islam ẹ lè máa deny kẹ́ máa dí bọ́pẹ́ ẹ̀ mọ̀ torí kò síbẹ̀ ṣe fẹ́ convince irú àwa yìí wípé ń kọ́ àwọn tó ń ṣe ìgbésùmọ̀mí wọn kì í ṣe mùsùlùmí àbí wọn ní nǹkan kan ṣe pẹ̀lú Islam kí ni àlàkalẹ̀ tó wà nù jihad kí lẹ̀ ń pè ní jihad nínú Islam ṣé ẹ ti gbọ́ ìròyìn tó jáde láìpẹ́ yìí bí ìjẹta àbí jẹrin bí tí wọ́n ti sọ wípé àwọn bíi 100 and something tó wà ní àhámọ́ àwọn agbésùmọ̀mí wọ́n ní wọ́n fẹ́ ṣe kí lẹ máa ń pè é ṣé wòlímọ̀ ni mo ti gbàgbé orúkọ tẹ́ ń pè ní Islam wọ́n fẹ́ ṣe fún àwọn tó wà ní àhámọ́ wọn tó túmọ̀ sí pé wọ́n fẹ́ fi tipátipá convert wọn sínú Islam ṣe bára jihad ni ẹ̀dẹ̀ sọ pé àwọn tó ń ṣe ìgbésùmọ̀mí Nàìjíríà wọn kì í ṣe mùsùlùmí kí wá ni wọ́n tó fẹ́ máa convert àwọn tó gbé wọ́n fẹ́ máa convert wọn sínú Islam wọ́n tún fẹ́ ṣe tó lọ́ ti dá wọn lẹ́kọ̀ọ́ nínú ibi tó wà yẹn wọ́n ti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ti fún wọn ní ẹ̀kọ́ Islam náà wọ́n ní wọ́n fẹ́ ṣe wòlímọ̀ lẹ́ ń pè ní mo ti gbàgbé orúkọ tẹ́ ń pè mo ṣàwọn pé bíi graduation náà fẹ́ ṣe fún wọn nínú igbó yẹn láti pèpè sí ojú ọ̀nà Islam which is ara nǹkan tẹ́ ń pè ní jihad náà nìyẹn ara nǹkan tẹ́ ń pè ní jihad kọ́ nìyẹn
so ẹ̀yin tẹ́ ń sọ pé èmi láti bí ọdún 5-6 mo dẹ̀ ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ wípé ẹ̀yin àáfà ilẹ̀ Yorùbá tó bá yá ohun tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá yìí ẹ̀sìn tẹ́ ń ṣe yìí tó bá ṣẹlẹ̀ tán agbára gbogbo yín ò ní ka now ìgbésùnmọ̀mí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ sìn tó ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ sìn ṣé nǹkan bó ṣe ń pa Christian bẹ́ẹ̀ náà ń pa mùsùlùmí wọn ò dá ẹnì kankan sí kí nìyẹn sọ fún yín ó túmọ̀ sí pé bó wù ẹ́ kó o ṣe Islam jù bẹ́ẹ̀ lọ tí agbésùnmọ̀mí bá dé wọn ò mọ̀ ìyá ẹ̀ rí o wọn ò ní sọ pé ọmọ ìyá wọn nú ẹ̀sìn ni ọ́ o kódà mo rí fídíò kan lánàá níbi tí ọ̀gbẹ́ni kan tóun náà pera ẹ̀ ní Fúlàní tó sọ pé wọ́n ti jí òun náà gbé rí kò yà yín lẹ́nu àwọn ilé ìta tún sọ yìí wọn ò tún ṣe Fúlàní Nàìjíríà according to the guy ó ní àwọn tó ń wá tó gbé àwọn pé wọn kì í ṣe Fúlàní Nàìjíríà pé Chad ni wọ́n ti wá ṣùgbọ́n paríparí ẹ̀ ńkọ́ Islam náà ń jà fún because ara nǹkan tí Islam ń kọ́ wọn nìyẹn ara nǹkan tó ń dẹ̀ ń kọ́ àwọn ọmọ tiwọn náà nìyẹn àwọn tó dẹ̀ wà nugbó tó bá ti kó báyẹn náà nǹkan tó máa ń kó sí wọn lórí nìyẹn so tá bá wá ń sọ ńgbà yẹn pé ẹ jẹ́ ká rórí wa wo ẹ̀sìn ò lè gbé wa débì kankan ẹ̀sìn ò lè ràn wá lọ́wọ́ ó dá ẹ̀sìn tá à ń sìn ṣó ràn wá lọ́wọ́ ń sìn gbà tó wà láàdé wọn ojoojúmọ́ báyìí náà fi ń gbé àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lè lọ́tún nígbà yìí ẹ̀ tí ní sọ́tán ọ̀ẹ́ tuntun gbọ́pọ́n tún ti ṣe lé níbò míì wọ́n ṣà ń gbé àwọn èèyàn káàkiri ṣé ẹ̀sìn táwa ń sìn báyìí ṣé ẹ̀sìn yẹn ti wá help wa báyìí torí táwa kan bá ń sọ ẹ máa rò pé torí pé ànífẹ̀ẹ́ ìran ànífẹ̀ẹ́ ẹ̀sìn yín ànífẹ̀ẹ́ ẹ̀sìn Islam torí pé ànífẹ̀ẹ́ ẹ̀sìn Kristẹni ni ó dá àwọn ẹ̀sìn méjèèjì tá à ń ṣe nílẹ̀ Yorùbá báyìí ń sìn tó jẹ́ the most popular of them èwo nu wọn ló ràn wá lọ́wọ́ lásìkò yìí báyìí ẹnìkan sọ láìpẹ́ ó ní kí wọ́n lọ máa gbàdúrà pé àdúrà náà tó ń gbà ní òtítọ́ ìyẹn olórin kan Adéyínká Aláṣeyọrí so mo ti ṣe fídíò lórí ẹ̀ tẹ́lẹ̀ ṣé àdúrà tó ń gbà nílẹ̀ Yorùbá ní òtítọ́ lóòótọ́ ṣé ẹ̀mẹyẹ àwọn èèyàn tó máa pray ní church ní láti bí ọ̀sẹ̀ 3 báyìí sìn ó dá mi lójú pé gbogbo church tó bá wà nílẹ̀ Yorùbá náà ti máa ṣe prayer lórí pé kí wọ́n lè fa àwọn ọmọ yẹn lẹ̀ so àdúrà yẹn ò tí ì tó àdúrà téèyàn bíi 500,000 1 million ti gbà kò tí ì tó láti tú àwọn mọ́lẹ̀ tó bá yẹ pé Ọlọ́run tẹ gbàdúrà yẹn sí máa ń dáhùn àdúrà yín pé máa ń gbọ́ àdúrà yín àdúrà yẹn kò tí ì tó ṣá àwọn ọmọ yẹn lẹ̀ tó bá ti yá táwa bá ti rẹ́dì gbogbo wa la máa jọ fèsì àwọn ará bíi fúnra wa gbogbo wa àtọkùnrin àtobìnrin àti mùsùlùmí tó bá yá a máa ní láti gbàgbé pé a jẹ́ Christian àbá jẹ́ Islam àbá jẹ́ oníṣẹ̀ṣe àjọ fọwọ́sọ́pọ̀ lé wọn dànù ni bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run má jẹ́ kí ó le jù báyìí lọ o mi ò ní sọ jù báyìí lọ orúkọ tèmi ò tí yí padà Yorùbá Space náà ni mò ń kí yín pé ó dàbọ̀.